of late Alhaja Elizabeth Babatunde. And, not as earlier informed, as earlier announced that we'll be bringing you Children's World. We're bringing you instead Agboy Islam, which, like I said earlier, is sponsored by children of late Alhaja Elizabeth Babatunde. Stay tuned, and that program will come on board in a very short while. Wassalamu ala rasulillah. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, atọ́lá ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Èyí ni ètò yín, ètò wa àgbọ́yé ẹ̀sìn Islam. Ètò tí a ti máa ń ṣe àlàyé fún wa nípa bí àkídà wa, ìgbàgbọ́ wa sọ́lọ́run báwo ni ó ṣe ní àbùjẹ̀ǹjẹ̀kù. Ètò yìí apíyámá rẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Àrúwà. Àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹrú Ọlọ́run tí ń sanwó tó tó báyìí tó fi ń ná sórí ètò dákùnrin Ọlọ́run bá ọ̀pọ̀ lọ́pọ̀ láì mẹ́yẹ Ọlọ́run bá ní fi rọ́pò fún ẹrú Ọlọ́run náà. Ọlọ́run bá ní ṣe àkíyèsí rẹ̀ wọ́n bá ní fi sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ bá ní dáàbò rẹ̀ bó ọ̀nbẹ nílùú ìní àbọ̀nbẹ nílùú òkèrè Ọlọ́run bá ní fi sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀. Ẹnì kọ̀ọ̀kan wa náà tí ẹ̀ ń gbọ́ wa nílé ètí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di ànáwó sí àwa náà à ń bẹ Ọlọ́run bá aláwọ̀ rọ̀ bí kọ́mọ̀tì ká ti di ẹnu gbó lọ bí ọwọ́. Dókítà wa níjẹ̀jọ́ wọ́n bá ní sọ nípa àwọn àǹfààní olówó iyebíye èyí tí a jẹ lórí ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a tẹnubọ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní lórí al-khawf min ash-shirki ìmọ̀ bẹ̀rù lórí báwo la ṣe ní jẹ̀sọ́fìn ẹ̀bọ ní ṣíṣe wọ́n kà á tọ́pọ̀ kò sáàyè fún ìṣe ìdápadà rẹ̀ lálẹ́ òní. Lónìí wọ́n tún máa bá ní tẹ̀síwájú nínú tírà Fatihul Majid òní wọ́n ti ń bá ní bu omi ọgbọ́n àti ẹ̀kọ́ ìtẹ́nìkọ̀ọ̀kan wa tí à ń jẹ àǹfààní rẹ̀. Abẹ́lẹ́ ọba Ta'ala ìmọ̀ sáàlù wa náà Ọlọ́run má jẹ́ ọjọ́bà o ìmọ̀ Ọlọ́run má jẹ́ ọjọ́bà o gbámgbámù Ọlọ́run má fi lò làákàyè ma falyatafaddal Sheikh mashkura. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. يقول المصنف رحمه الله تعالى: باب الدعاء إلى شهادة أن لا إله إلا الله. إنه داني لك إلي أسأل يفراوة نكبا بتسيطو àti bó ti ṣe jẹ́ ìlànà tó yẹ kí a mójútó pé ká jẹ́ni tí ó máa pèpè tí ó máa pè àwọn èèyàn lọ sídìí káwọn náà jẹ́rìí wọ́n jẹ́rìí òdodo yìí pé la ilaha illallah bí kò sí nǹkan kan kò sẹ́nìkan kò sọ́ba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi Allah náà nìkan. Kí ló mú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí wá lẹ́yìn gbogbo ohun tó ti síwájú? Ìdí ni pé ìgbà tá a bẹ̀rẹ̀ àlàyé nínú ètò wa yìí ẹnì kan kọ́kọ́ ń ta ọkọ́ sàlàyé ni pé kí tiẹ̀ ní ìtumọ̀ ṣíṣe Ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn. Torí pé gbogbo oníkálukú wa ẹ rí i pé kò sẹ́nìkan nínú wa tí ó pera rẹ̀ lọ́sẹ̀ bọ̀ kò sì sẹ́nìkan nínú wa tí ó gbà wọ́n pọ̀ ń lọ́sẹ̀ bọ̀. Ṣùgbọ́n kí ni mímí dẹni tí ń ṣe Ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn? Èyí tó pọ̀ jù nínú mùsùlùmí wọn ò mọ̀ nípa rẹ̀. Tí a bí ni pẹ̀lú Islam lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń ṣe Islam. Wọ́n ń ka Islam kún bí àṣà eléyìí tí ó bùkátà káwá mọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá ti ń kọ́ mọ̀ nípa ẹ̀sìn gbogbo bíi pàǹtí bíi jàǹkáwò eléyìí tó lọ́mọ àgbọ́yé èèyàn nípa ẹ̀sìn èèyàn máa gbàdánù yóò mú kí ẹ̀sìn rẹ̀ kó máa dán mọ́rán. A ti kọ́kọ́ ṣàlàyé fúnra wa kí ni ìtumọ̀ at-tawhid ṣíṣe Ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn. Lẹ́yìn tá a ti mọ̀ yín pé nítorí tawhid yìí lọ́lọ́run ṣe dé mi àtiwọ́ àníṣẹ́ kálíbà àmọ́ ṣe náà lónìí kan lọ́lọ́run ṣe dá wa. A sì tún mọ̀ pé nítorí tawhid yìí gan-an lọ́lọ́run ọba ṣe rán àwọn aránṣẹ́. Ọlọ́run ọ̀ràn wọn nítorí nǹkan mi àfi torí kó níbà wàá pè wá lọ sídìí ká ṣe náà lónìí kan. A tún mọ̀ wípé tawhid yìí gan-an làkókò àṣẹ
eléyìí tó kọ́kọ́ wá nínú Al-Qur'an eléyìí tó lọ́wọ́ bá fi pa wá. lẹ́yìn tá a wá ti mọ̀ nípa tawhidi tán a tún mọ̀ nípa ọlá tí ń bẹ fún tawhidi yìí. igbe ẹnikẹ́ni o tó bá fi lè kú lórí tawhidi pé ń ṣe Ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn irú wọn o ilégbèé wọn lẹ́yìn ikú lọ́la àgbéǹde al-qiyama oná al-janna. débi pé a tún yànnàná rẹ̀ pé ká tiẹ̀ pínyàn láwọn ẹ̀ṣẹ̀ kan àwọn àṣìṣe kan eléyìí tó ṣe pé ó ṣe sábàbí kéèyàn kọ́kọ́ wọ náná irú rẹ̀ ò ní máa bẹ nínú iná gbére kése o kò ní máa bẹ nínú iná láéláé. lẹ́yìn rẹ̀ a tún ṣe àlàyé gẹ́gẹ́ bí tawhid ṣíṣe Ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn tí ṣe máa ń pẹ̀sẹ̀ rẹ̀ téèyàn dẹni tá a fọ̀ mọ́ kágá kúrò nínú ẹ̀ṣẹ̀ ìyẹn ni pé tawhid a máa tá bẹ́ ẹ̀ṣẹ̀ kúrò lára èèyàn. bákan náà a tún ṣàlàyé ìyẹn tí í ṣe àtòdìjẹ tawhid ìyẹn ashirk ìṣẹbọsọlọ kọlọ mọ fi sàdánwò fẹmi àtiwọ. a sì ṣàlàyé bó ti ṣe jẹ́ ọ̀ranyàn pé ká bẹ̀rù ẹ̀ tó rẹ́rù rẹ̀ bá Ànábì sallallahu alaihi wasallam fún wa. lẹ́yìn ìgbà tí a ti wá mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀kọ́ olówó iyebíye yìí sọ yẹ ká mọ̀ á ká wá pamọ́ra ká máa lò ó fúnra wa nìkan ká má fi ìmọ̀ yìí ká má fi mọ ẹlòmíì kọ̀mọ̀ kúkú dáa bẹ́ẹ̀ o. torí pé ẹni tó bá ríran ó yẹ kó náà tàn mọ́lẹ̀ fẹ́ lómi kó náà fi ríran ni ẹni tó bá mọ̀nà ó yẹ kó fa ọmọlàkejì rẹ̀ ń tẹ̀tẹ̀ ni lọ́nà tí dáadáa ó fi kárí táburú ó fi dínkù láwùjọ. kí láǹfààní pé wọ́n nímà tó déjúmọ́lé tí ìsàlàyé rẹ̀ fáwọn èèyàn? kí láǹfààní pé wọ́n mọ dáadáa tó ṣe pé tó bá yẹ lórí tiẹ̀ àtìyàwó àtọmọ rẹ̀ aládùúgbò bọ̀ jàǹfààní ìmọ̀ rẹ̀ sọ wá dáa bẹ́ẹ̀ kó kúkú dáa bẹ́ẹ̀. torí ẹ̀ gbogbo ẹni tó bá ti wá mọ̀ tó kọ́ nípa àmọ̀ pàápàá jùlọ ìmọ̀ nípa tọ́lọ́run ìmọ̀ nípa ṣẹ̀ríyà ẹ̀sìn Islam kò yẹ ká déjúmọ́lé kò sí yẹ ká dákẹ́ ó yẹ ká pèpè lọ sí díẹ̀ sí yìí. ìpè làwọn kan pè tí àwọn bàbá wa àgbà tí wọ́n fi gba Islam táwọn bàbá wa tìtòsí táwọn náà fi gba Islam tí Islam yìí fi wá sàn títí dórí gbogbo wa náà Ọlọ́run ọba kó má dáwọ́ sísan ẹ̀sìn Islam náà dúró. ìjẹ́ tí lèyìn bá yé wa a rí pé ọ̀ranyàn ló jẹ́ lórí wa ká pèpè lọ sí díẹ̀ sí Islam. ìpèpè lọ sí díẹ̀ sí Islam kò yọ ẹnìkan sílẹ̀ nù wa bó ti ṣe jẹ́ ìtọ́kùnrin yẹ kó ṣe bẹ́ẹ̀ náà lọ jẹ́ ìtọ́kùnrin yẹ kó ṣe bó ti ṣe jẹ́ iṣẹ́ àwọn bàbá bẹ́ẹ̀ náà ló jẹ́ iṣẹ́ àwọn ọ̀dọ́ gbogbo wa pátá iná ni a ní ìwọ̀ yìí lọ́rùn ibi ká pèpè lọ sí díẹ̀ sí Islam. àmọ́ wọn pèpè lọ sí díẹ̀ sí Islam yìí pẹ̀lú hikma pẹ̀lú ọgbọ́n tó dópin wal maw'izatil hasana àti ìkìlọ̀ eléyìí tó rẹwà gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pọ̀ náà ní ìlànà àwọn aṣíwájú wa rere nínú àwọn ànábì Ọlọ́run àtàwọn aránṣẹ́ rẹ̀ òun náà sì ní ìlànà àwọn ẹni tó ń tẹ̀lé tiwọn àbẹ́ ìgbọ́n tó lọ́wọ́ bá sọ nínú al-Qur'an Ọlọ́run bá ní wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani minal muslimin nínú suratu Fussilat àyá 23. ibi tọ́lọ̀ ti ní kò sẹ́ni tó rẹwà ní gbólóhùn kò sẹ́ni tó rẹwà ní ọ̀rọ̀ ẹnu bí tẹni tí ń pèpè lọ sọ́dọ̀ ọlọ èyí sì tún hùwà rí ó sì wá sọ pé mi jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí. ẹja ṣàkíyèsí rẹ̀ o àyà yìí ń tọ́ka sí pé kò sẹ́ni tọ́rọ̀ ẹnu tiẹ̀ dáa bí olùpèpè lọ sí ọ̀dọ̀ ọlọ àti pé ẹni ńlá ẹni pàtàkì gan ìyẹn àwọn ad-du'atu ila Allah àwọn olùpèpè lọ sọ́dọ̀ ọlọ olùmọ̀ tí ń pè wá lọ sídìí tọ́lọ́ ẹni ńlá ni o ẹni bàbàrà ni o òun ló dáa jù lọ́rọ̀ láwùjọ tiwa sáà máa pọ́nrú wọn lé sípò tó ga la gbèrú wọn sí àbá máa gbó wọn àmọ́ bẹnu àtẹ́lù wọn àwọn àfáànù kọ̀mọ̀jú wáàzí lọ gbogbo ìgbà wáàzí náà ni o nígbà tí òun mọ wáàzí tí sì ń ṣe fún yín ó rí nìyẹn sẹ́yìn ọ̀mọ̀ pé nítorí àwọn olùpèpè lọ sídìí ká ṣe dáadáa àwọn olùkọ̀bàjẹ́ fún ni lọ́lọ́wọ́n bá fi ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ aburú kù tí ọ̀mọ̀ ṣe wá ẹ̀yin ò kúkú gbọ́ rédíò máa gbọ́ rédíò kẹsì máa gbọ́ ròyìn tí ń lọ láyé ẹ̀bẹ́ yìí náà ń gbọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ gbọ́ fúnra yín bí wọ́n ń sọ fún yín ilẹ̀ ń rí ilẹ̀ ń mì
àjálù àti àrélù tí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nílé ayé àbójú rọ̀ kò tiẹ̀ dá mọ́ gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní England oríṣiríṣi àwọn àrélù àwọn àjálù tó ń ṣẹlẹ̀ yẹn àbí ò tiẹ̀ rárá àbó tiẹ̀ fàdágùn ọba nǹkan jẹ́. so gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ń ti ń bí ọ̀nà níbínú Ọlọ́run nínú tó lọ́wọ́ bá fi máa ń káwọ́ ìbínú yẹn tó fi máa ń kákò tó fi máa ń mú ìbínú yẹn kú ọ̀nà ní ká rí nínú àwùjọ ẹni tí ó máa pèpè lọ sí díẹ̀ sí dáadáa tí ó sì máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la ta'murunna bil ma'ruf wa la tanhawunna 'anil munkar aw la yusallitanna Allahu 'alaykum shirarakum thumma yad'u khiyarakum fala yustajaba lahum. Ànábì sallallahu alayhi wa sallam ní ẹ máa pèpè inú kẹ́ máa pèpè lọ kẹ́ máa pa àwọn èèyàn kẹ́ máa fòrò wọn pé kí wọ́n ṣe dáadáa kẹ́sì máa kọ ìbàjẹ́ fún wọn àbí kẹ́ẹ̀tì ẹ̀kọ́ láti ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ á dé àwọn ẹni bú yín kọ́ dẹ wọ́n sí yín ọlọ́wọ́ bá kó àkóso fáwọn èèyàn bú nínú yín àwọn èèyàn rí wọn àmọ́ bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́wọ́ á ní gbádùn àwọn máa torí délé ẹni ńlá lẹni tí ń pèpè lọ sí ìdìtọ́ lọ́hùn o ọ̀rọ̀ rẹ̀ ló sì dáa jù ọ̀rọ̀ rẹ̀ ló dáa jù torí ẹ̀ ìwọ náà tó bára rẹ nídìí eléyìí pé olùpèpè lọ sí ìdìtọ́ lọ́hùn ni ọ́ iṣẹ́ ńlá lọ bára rẹ lórí ẹ̀ o ìdí tó sì fi jẹ́sẹ́ ńlá ọ̀hún sí gbogbo èèyàn torí ad-da'watu ila Allah wadhifatul anbiya'i wal mursalin iṣẹ́ àwọn ànábì Ọlọ́run òní tó ń ṣe yẹn pàápàá jùlọ tó bá ṣe pé òdodo lọ bá ń pa àwọn èèyàn lọ sí díẹ̀ pàápàá jùlọ tó bá ṣe pé ń ṣe bẹ́ẹ̀ bí kulli ikhlas lẹ́ni tó ṣe pé ń wá ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kìí sí ojú àwọn èèyàn ló ń wò kìí sì sápò wọn lọ tẹjúmọ́ lópin ìgbà tó bá ṣe pé wọ́n ń pèpè lọ sí di ẹsẹ̀ dáadáa ẹsẹ̀ bàjẹ́ lẹ̀ ẹsẹ̀ náà lọ nìkan ẹ tẹ̀lé tà Nabi sallallahu alaihi wa sallam ẹ̀yin àṣetọ́ni lódì ẹ já àjọṣepọ̀ yín pẹ̀lú ṣetọ́ni ẹ dá sókun kó di nǹkan àgbàgbé Ọlọ́run nìkan ní kẹ́ ẹ máa sìn ọ̀wá ń ṣe bẹ́ẹ̀ òun fi ń retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ó dájú pé ẹ̀san ńlá ó máa retí rẹ lọ́dọ̀ Ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama Ọlọ́run bò tún á ní dọ́ọ̀dára rẹ láyé ń bì wọ́n náà dán wò tó bá dán wò wá sì rí dáadáa tó bá pàdé ńbẹ̀ eléyìí túmọ̀ sí pé ìgbà tó ti wá jẹ́ pé wọ́n tó ń pèpè lọ sí díẹ̀ sìn Ọlọ́run iṣẹ́ ńlá ni iṣẹ́ tó ń ṣe iṣẹ́ àwọn ànábì Ọlọ́run ni iṣẹ́ tó ń ṣe àbàwọn kábà àwọn aburú mẹ́jọ ta sí aṣọ àlà rẹ o nítorí pé ńgbà tí ìwọ náà bá ti ń ṣe iṣẹ́ à ń pè ní lọ sídìí ìtọ́lọ́run lọ́nà tí yóò mú kí wọ́n máa fìrànù fi lọ́ yóò mú kí wọ́n máa gbẹnu sí ọlá ó dájú wípé ìwọ náà mọ iye ipò tó wà nítorí pé iṣẹ́ pàtàkì ní iṣẹ́ tó gbé lọ́wọ́ torí délé yìí àwọn ẹni tí wọ́n ń pèpè lọ sídìí tọ́lọ́run àyè tí wọ́n wà ọ̀gá ọ̀rọ̀ tó ń sẹ̀ sọ ọ̀gá Ọlọ́run ní kò sẹ́ni tó dáa lọ́rọ̀ tó wọn eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ pé dáhùn ìsì pé kéèyàn jẹ́ pé bóyá ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ èèyàn pátì ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam ń sọ kìí ṣe lèèyàn fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ torí eléyìí gẹ̀ẹ́sọ ni wọ́n ń pè da'wa ila Allah ẹni tí ń pèpè lọ sídìí tọ́lọ́run ẹ máa gbọ́ lẹ́nu rẹ̀ pọ́lọ́ ń sọ ẹ máa gbọ́ pé Ànábì sallallahu alaihi wasallam wí báyìí yóò máa pẹ́sìn Ọlọ́run bó ti ṣe wá ní eléyìí tá à ń ṣe kìí sára ẹ̀sìn Ọlọ́run ẹja pátì eléyìí lẹ́sìn Ọlọ́run ẹja gbárùkùtì irú àwọn eléyìí là ń sọ̀rọ̀ nípa wọn àwọn Ọlọ́run sọ pé àwọn lọ́rẹ̀ wà jù lọ́rọ̀ kìí sì ṣe pé ẹni tí ó ródodo tí ó máa wí nǹkan míì tí ó máa wá pa àlọ́ tí ó máa sun rárá tí ó máa tara rẹ̀ jẹ ẹni tó yẹ pé bọ́rọ̀ bá ti ṣe rí lódodo òun náà ni ó sọ fáwọn èèyàn tí àwọn eléyìí bá pọ̀ láwùjọ ó dájú pé orí wọ́pọ̀ ìmù látọ̀dọ̀ lọ orí wọ́pọ̀ tó láwùjọ wa ń dá àwùjọ tó dànù ó sì dájú wípé aburú dínkù láwùjọ wa torí pé aburú pọ̀ láwùjọ wa lónìí ìbáyìí ẹ rí i pé lórúkọ páńsẹ̀sìn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń ṣe 419 fáwọn èèyàn lórúkọ páńsẹ̀sìn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀tọ̀dọ̀ wọn láburú ti ń wáyé lórúkọ wípé à ń bẹ láwùjọ à ń sin lọ́hùn ẹ wo ya aburú tó wà láwùjọ wa nítorí pé àwọn èèyàn ò ní sòdodo ẹ wo báwọn ọmọ wa ṣe múra jáde lónìí láwọn ọmọbìnrin ó burú jáì ó sì bàlùmọ̀ jáì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀rẹ́ nípa kíyèsí wọn lọ sí di pé tí wọ́n ń ṣe yóò dáa torí di eléyìí báyìí gbogbo eléyìí á fi hàn wá bó ti ṣe yẹ àti bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn wípé ká rí ní àwùjọ wa àwọn ẹni tí ó máa pèpè lọ sí di ẹ̀sìn Ọlọ́run tó lọ́ọ̀ ló ti jẹ́ pé láìpẹ́ yìí báyìí ní ìpínlẹ̀ kan àwọn ti ẹ̀sùn òfin kan wọ́n ní gbogbo obìnrin tí wọ́n bá mú igbó wọ ṣòkòtò yóò máa san ẹgbẹ̀rún lọ́nà 50 náírà 50,000 naira. kí la rí ẹ báwọn ló wù láti gbé gbogbo ẹ̀ tábà wọn ní òfin tàwọn sáàmù Allahu Akbar nígbà tí mo gbọ́rọ̀ ó yà mí lẹ́nu púpọ̀ torí tó bá jẹ́ pọ̀ kan nínú àwọn ìpínlẹ̀ tí mùsùlùmí ti pọ̀ jù
ìnáwó bá ti ṣerú òfin àríwọ̀ta ọ̀yanilẹ́nu púpọ̀ bẹ́ẹ̀ ni òfin tẹ̀ sí wọn rí sí ó sì dáa púpọ̀ gan. ìwọ náà wọ arábìnrin ìwọ náà mọ̀ pé níta bá gbé pamọ́ ní níyì tí wọ́n bá ń ta pọ́fupọ́fù lọ́jà tí wọ́n sàkàn lóòrùn tí gbogbo ẹsẹ̀ ń kún yàmùyàmùyàmù látàrí ṣúgà tó wà ń bẹ̀ tí wọ́n sì gbé kan sínú kéèsì tẹ́ pé látara díngìlà ti ń rí ránṣẹ́ èwo ni wọ́n náà rà nu méjèèjì náà rí. adájú pé tí ń bẹnu díngìlì wọn náà náwó sí èyí tí a rí gbogbo ń tọ́ yẹ kí wọ́n gbé pamọ́ lòfin tàwé ròyìn kò kúkú dáa bẹ́ẹ̀. ẹ̀ríkì láwùjọ wa lónìí yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti dó ń jàǹbá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti dó ń jàǹbá tó wọ̀ bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ ni wọ́n kà fún haramu àmọ́ gbogbo tó bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ pé kíni pípé haramu gan ra wọn sá ẹ wá ní káwọn máa lé halali táwọn ọ̀dà kọ́lọ̀ rẹ̀ mà gbogbo ìjọra jíjẹ pé gbogbo ẹ̀ jíjẹ ni torí di eléyìí ẹ rí i pé tó bá jẹ́ pé àwọn ẹni tí ń pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run bàbá wa ẹ rí i pé gbogbo orú nǹkan yóò dínkù ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a fi nǹkan fún sọ́lé lọ́wọ́ wọ́n má jàǹbá àmánà látàrí pé wọn ò rẹ́ni pàkíyèsí wọn báwo ló ṣe jẹ́ tí gbogbo ilé ayé tiwa tó wà jẹ́ pé a mọ́ lórí owó lásán náà ni by all means kálukú sáfẹ́ lówó náà ni sọtọ́ bá ti pé àwọn ẹni tí ń pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run wọn bá pọ̀ láwùjọ àtàwọn náà sì ń sòdodo tí wọ́n jẹ́ni tí ń ta ní ìjẹ́ ọ̀dájú yìí pé àwùjọ da púpọ̀ a máa búra wa a máa kí nàìjíríà rí bá a ṣe rí kí ní ṣe nàìjíríà báwa náà là ń bẹ́ẹ̀ àwọn ọlọ́mọ nàìjíríà tá a bá da gbogbo èèyàn mọ̀ pé nàìjíríà da táwọn bá sì kù díẹ̀ káàtó àwa náà ni nu'ibu zamanana wal 'aybu fina wa ma li zamanina 'aybun siwana àbùkù táwọn fi ń kàgbà wa ara wa ni nǹkan ti ń rò báwa bá ti da ìgbà tá a wà nù rẹ̀ ọ̀dà àbùkù táwọn fi ń kàn lu wa ara wa ni nǹkan ti ń rò báwa bá ti fọra wa tá a bá mọ́ orílẹ̀-èdè wa náà yóò dorílẹ̀-èdè tó dáa torí ẹ àbùkátà láti jẹ́ pé alẹ́ ni tí wọ́n máa pèpè lọ sí díẹ̀ sìn Ọlọ́run láwùjọ wa torí ẹ Ọlọ́run wa ní mimman da'a ila Allah táwọn bá ń pèpè Ọlọ́run wọn máa ń pèpè lọ ọ̀dọ̀ Ọlọ́run wọn máa ń pèpè lọ ẹni tọ́rọ̀ rẹ̀ dáa jù nù ọ̀dọ̀ Ọlọ́run ló ń pèpè lọ ẹni pọ̀pọ̀lọpọ̀ náà wà lónìí tó ṣe pé wọ́n láwọn ń pèpè ṣùgbọ́n wọn pèpè lọ sọ́dọ̀ Allah wọ́n pèpè lọ sọ́dọ̀ ara wọn ni ẹni kí wọ́n bẹ̀rẹ̀ díẹ̀ wọ́n kọ́kọ́ máa pè ní ustaz ńgbọ̀ba yóò di sheikh ńgbọ̀ba yóò tún kọ́ máa pè ní al-allama ńgbọ̀ba yóò ní bahrul umma ńgbọ̀ba mufti al-anam ńgbọ̀ba murshid al-an'am àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò sá máa sọ̀rọ̀ rẹ̀ láwọn okọ̀ yìí tí ó fi wá di pé bàbá ti di mujaddadi gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò pèpè lọ sọ́dọ̀ lọ ọ̀dọ̀ ara wọn ni wọ́n ń pèpè lọ ìdí nu tó fi jẹ́ pé kọ́rọ̀ ọmọ ti tọrọ ẹni tó ti máa kanra tí ọmọ bínú pé ẹ̀yin ọmọ yìí ẹ̀ má yí wá ẹ̀ má rí ẹni tí mo jẹ́ kí wọ́n á lọ jẹ́ seborí ni wọ́n náà gbé sí ọrùn so kí wọ́n á lọ jẹ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ kì í sọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ń pèpè lọ ọ̀dọ̀ ara wọn ni wọ́n ń pèpè lọ ẹni tó bá ṣe dáwà lọ títí tó parí yóò parí sí pé ishtaru bil mali majida ẹ mú nǹkan jáde torí kọ́rọ̀ lè máa já gaara so eléyìí ẹ̀rí pé ẹni tí a bá sọ̀rọ̀ ọlọ́kùnrin gbà tá a parí rẹ̀ sórí pé mọ́ wá ọ̀rọ̀ ń gàn níta létí tiẹ̀ náà pé àwọn alágbè làwọn èèyàn yìí ó sì ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé dáwà tiẹ̀ kì í sọ̀dọ̀ Ọlọ́run ṣe dáwà lọ ó ń ṣe dáwà lọ sọ́dọ̀ jàmá rẹ̀ ni ẹlòmíì jàmá yun ó ní ìsìláàmù lọ́dọ̀ tiẹ̀ until tó bá dọ́mọ jàmá rẹ̀ ló tó kọ̀ ọ̀kún mùsùlùmí ẹni tí ìbá ti sọ̀kanu jàmá rẹ̀ bí ìgbà tí ń wo pé ẹ̀rọ máa ná ti rìn lọ yọọ ma wò pé náà lè yàn wọ tọba ṣe jama rẹ wa lọ́nà fìrà nàbì sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ gan tún ma wọ pé ó ò fẹ́ sọ láti mọ́sálásí jama wa ọ wá jẹ́ kí mọ́sálásí mi lọ a'udhu billahi minash shaitani rajim ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ dáwà tiwọn nù àwọn míín sì wà tó jẹ́ pé kódà wọ́n bá dáwà tiwọn débi pé ẹni tó bá ti wọnú jama àwọn ó làwọn kọ̀nsídà pé mùsùlùmí ni torí rẹ̀ jama àwọn ọkùnrin kò gbọ́dọ̀ fẹ́ obìnrin kankan àyàfẹ́ni tó wà nínú àwọn lóbìnrin nínú ìsìlámù yìí kan náà wọ́n sì tún máa sọ fáwọn obìnrin pé ẹnikẹ́ni tó bá fẹ́ fi ọ tí ò bá ti jẹ́ mẹ́mbà jàmá yìí àní fi ọ fún un. sípò aláàríọ́. àwa aláàríọ́ wọ́n tún máa sọ fáwọn tó lágbára gan lórí àwọn ọmọbìnrin jọ àwọn bàbá rẹ̀ lọ. wàlà hawla wàlà quwwata illa billah. kódà wọ́n bọ̀rọ̀ débi pé tí obìnrin míì tó bá ti wọnú àwọn jàmá yẹn tó bá wá lọ́kọ tán tọkọ náà sì jọ́ka nínú wọn tọkọ wa nù wọ́n nígbà kan máa lọ sí tàlímù wọn mọ́ wọ́n ṣe tán láti da igi rú wọ́n tọ́lá kọ́ wọ́n ìpè kọ́ lẹ̀ bẹ́ẹ̀ bá sì gbà pé wọ́n kọ́ lẹ̀ kóbìnrin ọ̀tọ̀rọ̀ kọ́lọ̀ ìyẹn ni pé kọ́ bọ́kọ́ rẹ̀ dànù subhanallah sọ wá dáa bẹ́ẹ̀ dáwà táwọn eléyìí nù ó sì ń bẹ nínú àwọn èèyàn tán àwọn náà ṣe dáwà yìí wọn ò ṣe dáwà ilallah innama yad'una ila al-afkar àwọn ideology kan wà lórí wọn ni wọ́n ń pèpè lọ sídìí rẹ̀ kì í sọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ń pèpè lọ ìròrí kíròrí tó wà lórí wọn ni làwọn ń pa àwọn èèyàn lọ sídìí rẹ̀ so èyí tó làwọn bá sì ń ròyìn bí ti fi ń yin àwọn kan onípọ̀dọ̀ Ọlọ́run làwọn ń pèpè lọ
wọ́n bẹ nú àwọn èèyàn tó jẹ́ pépèpè tí wọ́n kàn máa pè wọ́n máa pè títí tí wọ́n fi fà yín dọ́dọ̀ ẹni tẹ́ lọ gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ni. kì í sì pé àwọn ń pèpè lọ sọ́dọ̀ Allah wọ́n ń pèpè lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wọn ni torí kó gòlè bá fún wọn lókùn kókùn wọn wípé iye èèyàn tó ti mú wá nì. wọ́n ti lẹ́tọ̀ọ́ sí báyìí lọ́wọ́. dáwà tí wọ́n nù kì í sì kówó ipò náà máa gbókùn ipò náà di pé òun náà di ọgbà pò kan ọgbà ránkì kan bí àwọn sọ́jà wa wọ́n ti ṣe máa gboyè tí wọ́n máa gbódòdó tí wọ́n máa gbára wọ̀ wọ́n wí pé tó ìwọ náà ti di báyìí ìwọ náà ti di báyìí torí iye èèyàn tó rí kó wá tó ọ̀pọ̀lọpọ̀ dáwà tí wọ́n nù. ìtọ́nà wọn bá ń fẹ́ ká ṣe ni pé ká máa pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run ni wa man ahsanu qawlan mimman da'a ila Allah. kò sí ẹni tó rẹwà ní gbólóhùn ẹnu bí ẹni tó ṣe pé ọ̀dọ̀ Ọlọ́run ló ń pèpè lọ wa 'amila salihan eléyìí tó á ga kò tó kọ́ máa pèpè lásán kí wọn náà má fi ṣe wà o ìwọ́n sọ pé ẹ ṣe dáadáa oníwà àbàjẹ́ ni ọ́ wọ́n sọ pé ẹ má ṣe jàǹbá ọ̀gá ni ọ́ nínú gbéwìrì wọ́n sọ pé wàá bú ọ̀dà tí wọ́n bá tún wá èèyàn abú tó tún ju tiẹ̀ lọ ajẹ́ pé wàá kú àwọn wa kí wọ́n á nìtumọ̀ wípé ń pèpè lọ sí di dáadáa ìwọ náà gbọ́dọ̀ gbàgbé ara rẹ̀ ìwọ náà gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé dáadáa tó ń pa àwọn èèyàn lọ sí di rẹ̀ ń parí lọ́dọ̀ rẹ̀ ìwọ lọ sọ pé ẹ má yóò pè dán ẹ má ya babaláwo ẹ má yẹ ẹni tó ṣe pé kò ní í ṣe tọ́lọ̀ ìwọ gáàsì lọ̀gá ń bẹ̀ so tí n tó ń wí ń bá nítumọ̀ sọ yẹ kó tó wá jẹ́ pé ìwọ náà látún bá ń bẹ̀ kò yẹ kó jẹ́ pé ìwọ náà lábàá ń bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ọ̀rọ̀ tó sẹ́ni tó sọ pé unzur ila ilmi la tanzur ila amali yanfa'uka ilmi wala yadurruka taqsiri pé màmí ni ẹ wò ẹ má wò sí ẹwọ́ mi sọ sì dà bẹ́ẹ̀ ṣèbá nàbí sallallahu alaihi wasallam ẹbẹ́ ni àwòkọ́ṣe rere ló ń jẹ́ bóò làwa sì wá jẹ́ni tí ó máa pèpè lọ sọ́dọ̀ Ọlọ́run tí ó jẹ́ pé àwa gan-an alára àwa gan-an là ń ta kù ó dàbí ẹni tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ nù Sahih al-Bukhari wọ́n á débi ọ̀rọ̀ nípa Sunan al-Fitra wọ́n á bá pàdé ń bẹ̀ àdéhìí ẹ̀dárùn gbà sí tòsí síbi tá a yẹ sí ibi tá a kẹ́kọ̀ọ́ dénú àwọn aka àwọn àdéhìí fáwọn èèyàn wọn nàbí sọ pé a'fu al-liha utruku al-liha ẹ fi irun gbá yín sílẹ̀ ẹ dárùn gbá yín sí tó ẹ wá ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn wá kàdé bẹ gbogbo yẹn wá wà gbọn ṣé òun àríkà ọ̀ǹgá ń dá lágbọ̀n bíi kòǹgìrì ni pé kí ló dé bàbá ẹ̀yin ọ̀kadì fi ni pé àwọn kan lọ́ba ṣé àwọn kan lọ́ba yìí kọ̀ bẹ́yìn wí torí pé ẹni tó bá gbọ́ràn yóò rí pé kò ní tùmọ̀ torí pé tó bá ní tùmọ̀ ni ẹ̀yin lẹ̀ bá kọ́kọ́ sí so ìdínú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn lápá bó ló ti fẹ́ lápá ìwọ lọ ń ta oògùn ẹ̀fọ́rí fáwọn èèyàn oríṣìí fọ́ ò lè lò so eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé òun náà ó ń fi ń ṣèwà o ọlọ́run á ní wa qala innani minal muslimin ètò ajá ní pé kọ́jọ́ pé ńgbà tó ń pèpè òun pèpè lọ sọ́dọ̀ ọlọ ìwọ náà sì ń ṣe dáadáa ọwọ́ ajẹ́ mùsùlùmí ọjẹ́ mùsùlùmí ìyẹn ni pé bọ́ọ̀ ń ṣe gbogbo ẹ̀ náà tó sì hàn lára rẹ̀ ó tún gbọ́dọ̀ jọ́sẹ̀ bọ̀ torí pé tí ẹ bá tún jọ́sẹ̀ bọ̀ gbogbo ohun tó lọ ń ṣe kò ní nítumọ̀ torí ẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa jàmá ó yẹ ká rí i pé àtẹ̀mí àti wọ́ àwa náà gbìyànjú ó wù mí kémi ọjà ni tí wọ́n máa pòkè lọ sọ́dọ̀ ọlọ ìwọ ló wù ọ́ ó wù mí náà torí pé gbogbo ẹni tó bá jó lórí ọ̀dọ̀ Ọlọ́run mà ní ẹni tó bá bọ́ lọ́wọ́ bá dòwò pọ̀ kò lè ṣòfò kò lè pàdánù torí ẹ̀ wọn náà jọ kàn nínú ẹni tó máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ó sọ nínú Al-Qur'an Ọlọ́run ní qul hadhihi sabili أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. kọ́nà bá ní sàwọn dókítà wa ní ẹ̀sán olóore ẹ̀rí wípé nǹkan kí sẹ́sẹ̀ rà tó bọ́ ọba sọ́nù wọ́n lò ó jẹun jọ̀bọ̀jọ̀bọ̀ nù bọ́ ọba tó jẹ́ wọ́n ní ewu lọ ń jẹ kọ́nà bá ní sí àlékún ìmọ̀ ọ̀sádùn wa náà ìmọ̀ náà ọlọ́run méjì ọ̀dọ́bà o wọ́n bá ní sọ nípa pàtàkì ìpèpè sẹ́sìn ọlọ́run ọba àti àwọn ìwà wo ìlọ́yẹ̀kárí lára ní tọ́wọ́ pẹ̀lú rẹ̀ ní àdáyà olùpèpè lọ sínú ẹ̀sìn ọlọ́run wọ́n sọ wọ́n kà á lẹ̀ pẹ̀lú àwọn àpèjúwe àkàwé lónìrànràn nípa báwọn èèyàn bí wọ́n ṣe ń pèpè lọ sáwọn tí ó yẹ kí wọ́n pèpè lọ síbẹ̀ ẹni tí ń pèpè lọ síbi ẹgbẹ́ ẹni tí ń pèpè lọ síbi àwọn ìrọ̀rí lóríṣiríṣi
bí a ṣe ṣàlàyé rẹ̀ lọ́lọ́kọ̀ ọjọ́ kánú kọ́nà ọba kó ṣàánú wa ọ̀rọ̀ yìí wọn fi bẹ́ẹ̀ nìkan kan wí ṣùgbọ́n ètò bá ti á ta sí ọlá lọ tó bẹ̀ ṣe ní ọ̀wọ́n tí bẹ níbi wá sínú ṣùgbọ́n òun nípa wọ̀dà padà síbi tọ́jẹ́ ti ìlànà tọ́lọ́run ojúṣe wa ètò yẹ ká ṣe olè tí à ń pè yín fún un ó sọ̀dọ̀ wa kẹ́ ẹ tó di pé máa máa lọ ẹ dákun irú ọlọ́run kan ó lẹ́nìkan ó ní ìmọ̀ ń gbowó èlé ìṣèlúṣẹ́ tiẹ̀ tí ń ṣe ti máa ń rówó nípasẹ̀ owó èlé ni ṣùgbọ́n wàá gbóhùn lówó owó tó wà bóun owó ẹgbẹ̀rún ni owó ń padà dáadé pé tó ń bá rí bí ẹgbẹ̀rún bí 50 òun ó lọ sí hajj òun ó sì padà bọ̀ wálé ṣùgbọ́n ìwà ń bá ń pé arákùnrin ibi tó ti rówó ṣé irú bá ń tó ń bá fi ṣe hajj ṣé yóò sì jẹ́ nǹkan àtẹ̀wọ́gbà wájú ọlọ́run bí àbẹ́ni tí bá ti ń ta bí bóyá ọtí ni àbáwọn nǹkan tọ́lọ́run bá tí ò nífẹ̀ẹ́ sí tó bá bóyá lówó síyàn lè gbà á. alhamdulilayi ẹni tó bá ń pèsè tí ń ṣe iṣẹ́ tí ọlọ́run bá ṣe lé wa ni tó bá bóyá lówó tó sì dá wa lójú pé kọ̀ lọ́nà mi tó ti ń rówó ju iṣẹ́ tó jẹ́ wọ̀ yìí lọ kọ̀tọ̀ká gbà àmọ́ tó bá ṣe pé ẹni náà ó tún ní sẹ́mi tí ń ṣe ní iṣẹ́ tó ṣe pọ́tọ́ ó sì jẹ́ halal tó bá bùn wọn lówó a lè gbà á pẹ̀lú ẹ̀mí wípé owó tó rí gbọ́nà tọ́tọ́ làwa gbà yàtọ̀ sí ètò rí gbọ́nà tí ọ̀tọ̀ ó kù sọ̀rọ̀ ẹni tí ń ṣe béèrè kó wọn wá wádìí ẹni tó bùn lówó tí ń tọ́tí ẹni tó bùn lówó tí ń gbowó eléyìí sọ lọ́nà míì tó tún fi ń rówó eléyìí tó jẹ́ tọ̀ tí ò bá ti lọ́nà míì jọ̀nà yìí lọ ọ gbọ́dọ̀ gbà lọ́dọ̀ rẹ̀ torí pé ọlọ́run bá ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ó tún wá sọ lábẹ́rẹ̀ wípé òun tún wá ṣàkíyèsí pé ẹni bí ṣe máa ń bá wọn yàn lọ́wọ́ nù ẹni tó gbẹ tó bá bù lówó owó yẹn padà wúlò fún wa bí kí wọ́n tún jẹ gbèsè bí kí nǹkan àbúrò kan ó tún ṣẹlẹ̀ fi sí ọ̀ máa lo ìràwọ̀ àwọn báyìí. alhamdulilayi àkọ́kọ́ kí ló bá wọn náà débi kọ́ máa gbowó torí gbogbo ẹni tó bá ní làákà ìláyé òun fẹ́ láti máa fún yàn ní kí ẹ ti kó wọn máa gbà anabi sallallahu alayhi wa sallam ní al-yadu al-ulya khayrun min al-yadi as-sufla ọwọ́ tó wà lókè ó lóore ju ọwọ́ tó wà nílẹ̀ lọ torí ọwọ́ afúnni òkè ló máa ń gbé ọwọ́ ẹni tó sì gbà ìsàlẹ̀sàlẹ̀ ni ó wà torí de eléyìí ìwọ náà ti mọ̀ pé láwùjọ rẹ àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọn ọ̀pọ̀ láwùjọ àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ gbọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ owó kún mọ́ èyí ṣe owó tí wọ́n wá gbọ̀nà tọ́lọ̀ àwọn náà máa sọ pé dí ọkùnrin ò sí ó lè jẹ́ pé owó kówó ni ọlọ́mọdé àgbowó kówó. ọlọ́run sànú wa o bí yóò ṣe máa ní alẹ́ tòní òní àti gbọ́n ẹ bá fẹ́ pé dókítà wá sórí fún ìbéèrè kan àgbómi 08032850466 08032850466 olóòtú ètò ní Haji Rasheed Abdulaziz ọlọ́bàníṣẹ́ àgbéga fún wọn lẹ́nu iṣẹ́ ẹni tí ń gbé sókè gbé sílẹ̀ tẹ́ fi ń láǹfààní láti gbọ́ wa kétékété nílé tó tún gbọ́ wa sílẹ̀ oníláńre ọ̀ṣánṣọ́nà ọmọ ẹ̀yìn ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal títọ́jọ́ mẹ́jọ náà máa sàlámà.